àsìkò yìí gbogbo olólùfẹ́ wa káàkiri àgbáńláyé káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àṣírí ayé pẹ̀lú yèyé Gòrèntì àti Baba Alalubarika àwọ̀ ẹbí dànù tí wọ́n kalẹ̀ sí ìlú Ìgbódù. Lórí ètò lẹ́ni kí la fẹ́ gbé yẹ̀wò ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yẹn pé kò síbi tí ò ti lè ṣẹlẹ̀. Ẹ ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ tó bá ṣe ní kìmí òun lẹ máa ń rí gbọ́ àti ìmọ̀ràn àwọn àgbà ìyẹn lórí ètò wa àṣírí ayé. A máa mú orúkọ ètò yẹn a máa mú wá fún yín ni tó jẹ́ pé gbogbo àṣírí tó yẹ kẹ́ ẹ mọ̀ la máa mú wá fún yín. Nǹkan ta ní fún yín lénìí bàbá ẹ̀kọ́ wa ní káwọn ará lé náà. Ṣé yèyé oge ìyá olóyè ní Kóòdù ẹ̀ ń bọ̀ láti àṣàlátù ni. Àti kú lọ sásàlátù a ní ká ṣe ní yellow and white ni. Ọlọ́run jẹ́ Nàìjíríà náà rí báyìí o gbogbo irú èyàn tó lọ́n dẹ́ kọ́ dẹ̀ fún báyọ̀ ọlọ́jọ́ pọ̀ Nàìjíríà o lọ́mọjọ́ bàjẹ́ o. ẹja claim ẹ̀yin náà claim ti yín lé o. àmì o lọ́mọjà àríbànújẹ́ o. àmì náà. Bàbá lórí ètò lénìí ọ̀rọ̀ kan tẹ́ ti sọ tẹ́lẹ̀ la tún fẹ́ mú wá. Ẹ ti sọ̀rọ̀ tó pẹ́rí ó tún wá tún ṣẹlẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ ó dẹ̀ ráńpà nínú àwọn bóyá olórúkọ àbí nǹkan kan wípé ṣé lóòótọ́ lèèyàn máa ń ṣìṣọ torí Yorùbá wa sọ pé wọ́n ní àṣìsọ kò tó àṣìwí. Àwọn èèyàn sọ̀rọ̀ ńgbà míì àwọn èèyàn wọ́n dẹ̀ bá wọn sọ pé bíi kéèyàn sọ pé orí mi tóbi o wọ́n á wá ba orí mi tóbi tó sọ yẹn oníkálukú á dẹ̀ máa sọ ìtumọ̀ lórí ṣiríṣiríṣi ṣùgbọ́n ó wá jẹ́ pé àwọn tó lórúkọ tó ní kìmí torí ẹni bí olórúkọ nǹkan bá ń kó pera ẹ̀ kò sẹ́ni tó fẹ́ bá gbọ́ òun lọ̀rọ̀ kan tó tún ṣe ìkọ́ ti ṣẹlẹ̀ sí ẹ̀rọ tí ìgbà tí ká tó ṣe election ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n fẹ́ pe àwọn ọ̀rọ̀ kan àwọn kan tó ń ṣípè sí gbòmìta wá wípé àwọn kan ní bàbá lóògùn ṣẹ́ ni bàbá lóògùn kan ní o tẹ̀dẹ̀ yànnà náà pé báyìí nígbà yẹn ó tún wá ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn akọrin Kristẹni. Ó ní ọkùnrin ni ó lóun làbọrú òun làbọyè òun ló mọ̀ nǹkan tó rí ló fi sọ bẹ́ẹ̀ báwọn pásítọ̀ kan ṣe gbà nìyẹn wọ́n ní èdè àwọn aláwọ̀ ni. Tope Alabi ló sọ pé òun làbọrú òun wà níbi chọ́ọ̀chì náà ni wọ́n ń kọrin wọ́n wáyé ní àwọn pásítọ̀ kan bá ní ó ṣe máa sọ pé òun làbọ̀ gé èdè àwọn aláwọ̀ òun làbọrú àbọyè. Ṣọ́ọ̀ṣì ni wọ́n ti pè é. Ṣọ́ọ̀ṣì wọ́n ti pè é olórin ṣọ́ọ̀ṣì ni. Olórin ṣọ́ọ̀ṣì sì ni Tope Alabi yìí. Ìyẹn ló wá tó di tí gbogbo èèyàn ń sọ kiri wọ́n ti ẹ̀ wá gbé sẹ́nu ni orin náà sọ ní ìsìn tó ń kọ kiri. Sórí gbajúmọ̀ ńlàbùkù máa ń wá kí ẹni olóko ńlàbùkù máa ń wá kí àbùkù ewu ẹni tí ò lóko ọlọ́mọ bókọ méjì ọlọ́mọ bókọ ẹni tí ò lóko kí ló kọ fẹ́ bàjẹ́ gbajúmọ̀ ní sókọ rẹ̀. Sórí lórí ọ̀rọ̀ tí bàbá wa Tinubu ń jọ sí pírẹsidẹ́ǹtì wa ṣe mọ̀ pé ọ̀rọ̀ ló sọ APC ló yẹ kó pè níjọ́ náà ó wá lọ dárúkọ PDP ọ̀rọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ kàmpé àkọ́kọ́ nù. Mo wá ní mo fi Ọlọ́run tó dá mi búra pé èmi ò ń sọ̀rọ̀ lórí àbòsí mi ò dẹ̀ ní wùwà lórí àbòsí ìyìn sí ń wá pé kinní kan bọ́rọ̀ bá ṣe rí ní ìṣesọ mo ní tọ́lọ̀ ni yóò sọnù ṣùgbọ́n àmọ́ bẹ́ẹ̀ lọ́n fún un pé kò ní láṣìṣọ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ títí tí ó fi wọlé Ọlọ́run sì ní títí tó fi wọlé náà kò láṣìṣọ ọ̀rọ̀ mọ́ lọ́wọ́ tó kan ti ọmọ olórin Kristẹni yìí tíyẹn náà tún sọ pé Aboru Aboye ṣe rí lódodo àwọn oníṣègùn ló lóhùn yẹn wọ́n á ní òmìṣà ìṣègùn wọ́n á ní ewé o Aboru o Aboye bọ́ ṣiṣẹ́ só ti yé ṣùgbọ́n Kristẹni
Ọlọ́run ló dá wa. Àwọn àfáà Ọlọ́run ló dá wa. Mùsùlùmí Ọlọ́run ló dá wa. Oníṣègùn Ọlọ́run ló dá wa. Aláàfáà tí ń bá ń pe Ọlọ́run rẹ̀ tọ́lọ́run bá ń jẹ́ kò sórúkọ kan tó kọjá Allah. Pásítọ̀ tí ń bá ń pe Ọlọ́run rẹ̀ tó bá ń jẹ́ kò sórúkọ kan tó kọjá Allah. Oníbí ìbílẹ̀ tó ń bá ń po kọ̀ọ̀kan tí ń bá ń jẹ́ kò sórúkọ kan tó kọjá Allah. Ṣùgbọ́n bí kálukú ń ṣe ń pè ló yàtọ̀ ọ̀tọ̀. Ó wò pé táwọn ẹlẹ́sìn kejì tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ wọn ní Elédùà ìbà ẹ lónìí o, ìbà kọ́dá o, ìbà ṣẹ̀dá o, ìbà wáyé ọjọ́, ìbà ìwọ̀ oòrùn. Ta la kọ́dá? Ọlọ́run. Ta la ṣẹ̀dá? Ọlọ́run. Táwọn ẹlẹ́sìn kejì tí wọ́n bá sọ wọn ní òṣùbà rẹ̀ rèé o, àwọn àṣẹ tó máa kọrin wọn ní òṣùbà rẹ̀ rèé o, òṣùbà rẹ̀ rèé o, ọba tá ò rí tá a ríṣẹ́ ọwọ́ rẹ̀, òṣùbà rẹ̀ rèé o. Kí ni wọ́n pè? Allah. Tí àwọn mùsùlùmí náà bá wí wọn ní wàlá hólà wàlá kùwátà ìlà bíláyà lílà. Wọn ní kò ságbára kan tó kọjá Ọlọ́run. Ìwọ wo bí tí Báíbù ti sọ. Ó ní gbọ́ ọmọ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa Olúwa kan ni. Kí wọ́n sí gbogbo iyè rẹ lé, kí wọ́n sí gbogbo ọkàn rẹ lé, kí wọ́n fi fẹ́ Olúwa Ọlọ́run rẹ, kó o sì máa kọ́ àwọn ọmọ rẹ tó bá ń sùn lọ, tó bá jí àti tó bá ń rìn lọ, pé Olúwa Ọlọ́run wa Olúwa kan ni. Èkejì tó dàbí rẹ̀, fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ó ní kò sí òfin mìíràn tó dàbí èyí ò ní mọ́. Ìyẹn ni kúlú fún Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ọlọ́run o, wọ́n ló ní gbogbo agbára. Ọ̀dọ̀ rẹ la ti wá láparí gbogbo ọ̀rọ̀ sí. Wọ́n ló láṣẹ, wọ́n ló lọ́rọ̀. Níbi tó ti ń jọba ojú gbogbo ọba òkè lọ. Níbi tó ti ń jẹ́ atẹ́gùn ojú gbogbo atẹ́gùn lọ. Níbi tó ti ń jọba iná ojú gbogbo iná ayé lọ. Níbi tó ti ń jọba ìmọ́lẹ̀ ojú gbogbo ìmọ́lẹ̀ ayé lọ. Níbi tó ti ń jọba ọ̀run ojú gbogbo ọ̀run lọ. Níbi tó ti ń jọba àṣẹ ojú gbogbo àṣẹ lọ. Ṣé ọmọ yẹn wá sọ̀rọ̀? Ó wá fi pé Ọlọ́run pé òun ní pé kinní kankan ni wọ́n wá ń kàkú. Ṣé bọ́lọ̀ náà ni? Bọ́lọ̀ ṣe ni yóò sọ ló sọ ohun Tope Alabi òun. Ntọ́lọ̀ ni yóò jáde lẹ́nu tiẹ̀ náà jọ náà nù. Ntọ́lọ̀ fi sẹ́nu ẹ̀ ní wákàtí ọ̀wọ̀ nù. Ọlápò náà ló kọ ni. Ọlápò náà ń wọ́ òkọ ni. Ọlápò náà ṣẹ̀ṣẹ̀ ń bọ́ sínú ayé ni. Wọ́n sì ti rí i nínú ayé. Wọ́n ní wọ́n máa ń sọ pé àfáàgàn kìnnìkan. Ntọ́lọ́mbá ní yóò bọ́ sí yàn lẹ́nu ní bọ́ sí ni lẹ́nu. Ṣùgbọ́n láàrin ìjọ, láàrin jàmọ́, Ọlọ́run á bẹ̀ lọ́hùn fún ni. Ọlọ́run Tope Alabi náà sọmọ pé ìjọba kan pé ìjọba làǹdẹ̀ àbí kìnnìkan tẹ ní ká bẹ̀ lọ́hùn fún jọ́sí. Abẹ́ rántí lọ́lọ́ jára rẹ̀ sómi. Bẹ́ẹ̀ni tó kúrò nílé. Tó kúrò nílé tí wọ́n wá tí wọ́n ò rí tá lọ wá. Tẹ ní ìjọba kíni ẹgbẹ́ ìjọ náà. Ìjọba làǹdẹ̀. Ṣé mọ̀ pé a ti bẹ̀ lọ́hùn fún? Pé ìjọba làǹdẹ̀ náà. Ó ti wá làǹdẹ̀ sówó báyìí. Ó ti wá làǹdẹ̀ sówó báyìí nísìnyí. Làǹdẹ̀ náà wọ́n ti fún un lówó lọ́tún, wọ́n ti fún un lówó lósì. Òun náà ti làǹdẹ̀ tí fọkànbalẹ̀. Kò ní rógun gbèsè mọ́ àti bẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ fún. Ìwọ Ọlọ́run gbogbo ẹni tó tún wà nínú wàhálà Ọlọ́run bá wa yọ kúrò. Ẹni tí ń bẹ lọ́hùn mọ́ Ọlọ́run fún un lọ́mọ. Ẹni tí ń bẹ lọ́hùn iṣẹ́ ẹ má bẹ lọ́hùn iṣẹ́ mọ́. Kí ni iṣẹ́? Kí ni iṣẹ́? Téèyàn bá bẹ lọ́hùn iṣẹ́. Ẹlòmíì wà l'Amẹ́ríkà, wà London táyé ń ṣe táwọn èèyàn ń bá fínra. Ẹlòmíì wà Nàìjíríà yìí táyé ń ṣe táyé ń bá fínra, tógun ìdílé ń bá fínra. Aláàánú wà lẹ́gbẹ̀ẹ́ báyìí wọn ò sì ní ṣe láàánú. Iṣẹ́ ayé nù. Èèyàn wà lọ́dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ wọn á ní kó sí ọ̀rọ̀ sọ. Èèyàn á wà lọ́dọ̀ aláàánú rẹ̀ táyé bá dé wọn á ní kó wí nǹkan míì. Ṣẹ́gẹ̀yàn wá sọ ọ̀rọ̀ wá jẹ́ pé kíní ńlá ṣe tẹni tó dé la rí.
tẹni tí ń bọ̀ àmọ́ bọ̀tí àwọn èèyàn fẹ́ kí wọ́n máa sọ ahọ́n èèyàn, àwọn èèyàn fẹ́ kí wọ́n máa sọ orin èèyàn, àwọn èèyàn fẹ́ kí wọ́n máa sọ wá èèyàn, àwọn èèyàn fẹ́ kí wọ́n máa sọ àtisọ èèyàn. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ọlọ́run ò dákun Tọ́pẹ́ ọmọ Àlàbí náà orúkọ yẹn dẹ̀ wá dún tó sì jẹ́ pé Àlàbí lèmi náà. Èmi náà sì bí Tọ́pẹ́. Wọ́n mọ̀ wá lọ́mọ àlùbáríkà yìí. Ọlọ́run dákun èmi náà fẹ́ kọ́ ọmọ mi ó sì sọ. Tọ́pẹ́ Àlàbí náà ò ní sí sọ. Ọlọ́run ò ní jẹ́ kó sí sọ. Ọlọ́run dákun wá fọkàn balẹ̀. Gbogbo bí ọba wá béèyàn bá fẹ́ ló kọ sí ọ̀rọ̀ kan náà ni ó tún gbé wá. Téèyàn bá fẹ́ lókìkí sí ọ̀rọ̀ kan náà ni ó tún gbé wá. Ṣùgbọ́n tí ó wà gbókìkí wa wá tí ó bò kọ̀wọ́ ìta fẹ́ níjẹ́ Ọlọ́run má gbé wa. Dákun olórin gẹ́gẹ́ ń gbòjẹ́ pé orin ṣe orin kìrìsìtẹ́nì ló ń kọ. Orin tọ́lọ́run náà ni Ọlọ́run náà ló yìn, Ọlọ́run ló wá bẹ́ẹ̀. O ò ní sì sọmọ o, o ò ní sì sọmọ o. Tọ́pẹ́ ọmọ Àlàbí o ò ní sì sọmọ. Ọlọ́run ní jó sì sọmọ. O ó sì ráyè rẹ̀ sí. Ọlọ́run ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń kọrin bẹ́ẹ̀ Ọlọ́run dákun jẹ́ kó rí bẹ́ẹ̀ lórí Rúkàyàtù ọmọ mi àbí Rúkàyàtù Gàwátì ayé òye fẹ́ sọ ọmọ mi náà Ọlọ́run má jẹ́ kí wọn náà ó sì sọ má jò sílẹ̀ tẹ̀ ó ní máa ń kọrin pé kó mọ́ kí ẹnìkan mọ́ Àlàbí ti tó ní tóun òun náà ṣe bó náà sá ṣe bó ní ìsìlámù ló ń kọ tó dẹ̀ fi yẹn òfin yin lọ́ọ̀ lára mi ni a ti sọ̀rọ̀ láyé ṣe bí Fàsánsì àti Mùyíbí ló dórin lẹ̀ ṣe bó orin ló bí ọ̀tẹ̀ ṣe bórin ànábì tiwọn àwọn yìí sọ pé àwọn ni wọ́n máa sọ pé Allahumma ya Rabbi salli ala Muhammad ẹni sallallahu alaihi wasa'idiza dàdí nàbí Muhammad ní sallallahu alaihi wasallam. Fàsánsì àti Mùyíbí orin ànábì làwọn fi kọ́ tiwọn, àwọn fi yin Ọlọ́run ni sotiye, àwọn fi yin ànábì ni bọ́lọ̀ ṣe láwọn yin inú. Ṣùgbọ́n àwọn ti sin náà wọ́n fi ń ṣe pé kíní àṣẹ ìdúpẹ́ tí ọba sórin ẹlòmíì ọba ronú kú Nàìjíríà yìí ẹ jẹ́ wọ́n máa kọ́ wọ́n bá ti sọ wọ́n máa sọ wọ́n bá jẹ́ pé yún náà ni wọ́n tún máa pè wọ́n sá máa pè. Ṣùgbọ́n kankan lèmi bẹ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àtàwọn ọmọdé ọ̀rọ̀ ọdún máa sọ pé kíní kan wàhálà ọlọ́mọdé àrí wàhálà kíní kan èdè aburú nìkan sá máa sọ ṣẹ́gbọ́ èdè aburú nìkan mọ̀ pé kíní kan lẹ́yìn ikú Abíọ́lá kíní kan ṣe ọlọ́mọ máa sọ yún mọ́ ọ̀dà àlùbáríkà la wà mọ́mọ́ fídíò ta àṣẹ wà bíọ́bíọ́ wà yìí ọlọ́mọdé àrí wàhálà ọlọ́ọ̀léláyé Tinubu ọlọ́mọdé àrí wàhálà àṣà bẹ́ẹ̀ nìkan máa dá èmi ló kàn èmi lọ lákàn àlùbáríkà ló kàn gbogbo ojú tó wò wá lọ́kàn ojú tó lé ló kàn tó máa kọ́lé ojú tó lé ló kàn àti ìyóge ló kàn tó máa lọ Amẹ́ríkà tó máa ṣe márèjì tó máa gbé mọ́tò fún tó máa sọjọ́ bí tó ń gbé mẹ́sìsì kékeré fún lórí tó máa lọ gbé ńlá wá àti wàá ni o àti ṣé mi ò lè wá ni. O lè wá torí pé èyí tó tóbi. torí mo kúrú ó ní bó ṣe ń wá ẹ̀yà ara léṣe rí báyìí ó ní bó ṣe ń wá. àní àwọn mẹ́sìsì kúkúlù. ó lè jẹ́ pé bóyá mẹ́sìsì ńlá bóyá òun fẹ́ràn lábẹ́ ni. ọmọ gba màláíkà náà tá a bá fẹ́ lábẹ́ lọ́hùn mẹ́jọ márèjì rẹ àtọ́jọ́ òbí tá a fẹ́ ṣe yìí mẹ́sìsì kékeré ni kàn gbé wá onípúnkúlú báyìí o torí lè tó gùn kàn gbé fèmí torí ọmọ pé ẹsẹ̀ wa bó ṣe rí síra wọn láti máa wà wà mọ́ ju bí ló ṣe àná ọmọ ṣe kọjá yẹ kúkúlú ti dá. ẹ wo ẹ̀yin ará ilé ó dáa ká máa ṣe kí ni ká máa dára wa lára yá nítorí pé tá a bá rẹ́rìn gan ìyẹn gan oògùn kan ni fún ara wa yẹ ká máa dára wa lára yá torí tá a bá rẹ́rìn oògùn tó láyé yìí kò sí. Bàbá ṣé ká máa bá a lọ. Ó ti di abẹ́ Ọlọ́run gbogbo wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ má jẹ́ a rí dààmú má jẹ́ a sọ̀rọ̀ sọ àwọn àgbà wa ní gbogbo bímọ ayé àti gbogbo oníkíní kan Ọlọ́run mọ́mọ́ já sí wí Ọlọ́run mọ́mọ́ já sí sọ Ọlọ́run mọ́mọ́ já sọ̀rọ̀ sọ níwájú àwọn ajú nílọ
ọlọ́run mọ̀jà sí ọ̀rọ̀ sọ níwájú àwọn ajúnilọ ọlọ́run mọ̀jà síwí o ọlọ́run ọmọ náà ò ní síwí mọ́ gbogbo olórin ò ní síwí gbogbo àwọn onímọ̀ tí wọ́n ń ṣe mádìú tí wọ́n fi ń tọrin ìsìlámù náà ọlọ́run ní jẹ́ kí wọ́n síwí àwọn alásìkiri ò ní síwí àwọn olórin tìbí àwọn ni wọ́n ń jẹ́ kínú wo dùn torí pé kí ni orin tẹ́mi bá kún téèyàn bá gbọ́ orin ara rẹ̀ ó túká wọ́n sọ pé èèyàn kọrin ká ntẹ́mi ọ̀fẹ́ tẹ̀fẹ́ gbọ́mọ nàìjíríà ìkìlọ̀ wọ́n má dásà burúkú mọ́ àṣà oríire àwa lóríire kàn a ti sọ pé Yorùbá lè jọba kàn ìjọba bọ́ sí wa lọ́wọ́ àwa ló wá kàn báyìí tá a mọ̀ sóríire pẹ̀lú ògùn ọlọ́run ní bá nawọ́ rere sí wa ọlọ́run náà jẹ́ kó náà rí rere gbà ọlọ́run jẹ́ kó náà ráàánú gbà kò ní sì jẹ kò ní sì mu kò ní sílẹ̀ tẹ̀ gbogbo wa lára àánú gbà ó ẹni tá láàánú bá wà lára rẹ̀ tí wọn ò jẹ́ kó ṣe láàánú ọlọ́run yí wọn láàánú padà bá ilé ní ọlọ́run ẹni ibi téèyàn ó dé téèyàn ó ti soríire téèyàn ó sọ̀rọ̀ sọ téèyàn ó sì wà hù ń bẹ́ ọlọ́run rú ẹni tá a ṣẹ̀ tí ò ní gbẹ̀bẹ̀bẹ̀ ọlọ́mọdé àṣẹ o ọlọ́mọdé àṣẹ o àwọn tí wọ́n máa sọ́wọ́ èèyàn tí wọ́n máa sọ̀rọ̀ èèyàn tí wọ́n èso ayé ara wọn tí wọ́n èso sọ́wọ́ ara wọn tí wọ́n máa sọ́wọ́ ọmọ èèyàn ọlọ́run fún wọn níṣẹ́ míì ṣe o fún wọn níṣẹ́ míì ṣe o wọ́n lọ́ọ́ dákun fún wọn níṣẹ́ míì ṣe wọ́n ṣe mọ́tò nìkan máa lọ wọ́n máa wà látòṣogbo sí Èkó. wọn tẹ̀ nílé ráyè mọ́. láti máa rojọ́ èèyàn wà mọ́tò látòṣogbo sí Èkó àbí kọ́ tiẹ̀ wà máa wà láti Johnson gbódú sọ́nà gbẹ̀rígbẹ̀ tó bá jálu gbogbo omi tí wọ́n bá wà sọ náà bẹ̀ yọ mọ̀ báyé pé méjì wàláhùlà wàláhùwàtà ìlàbìlà yàlílà. ẹ wo wọn ní ṣókí báyìí náà ní ọbẹ̀ ògè ẹ̀ kì í dùn kó pọ̀ ṣókí báyìí ni ànírírí jùmọ̀ lórí ètò tèmi ẹ tó bá wa pàdé ẹ lórí ìkànnì pàápàá lórí ètò àṣírí ayé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ọ̀rọ̀ ńlá rèé o wípé má sùn lé gbéra sọ̀rọ̀ ẹ̀dájà 100 pick race ní kí ni mò ń sọ nípa ẹ̀mí pé wá solution sí ọ̀rọ̀ ayé ẹ̀ ìwọ tó wà nílùú òyìnbó gbogbo uncle send kinní kan pound send kinní kan dollar wọn mọ̀ pé ọ̀sùn ẹ̀ ò hàn adìyẹ ńlá gùn irun ara ẹ̀ ò jẹ́ ọ̀hàn wọ́n ti tẹ̀lé ẹ láti ìlú Ìlọrin múra sọ̀rọ̀ ayé ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá àwọn tó yẹ kán bẹ̀ láṣẹ ní kò pé Baba Alalubarika wẹ̀bi dànù lórí 08023829492 08023829492 tó bá fẹ́ wá gan ní àfíjí tó fẹ́ wá fúnra rẹ̀ make sure pé dé Ìkòròdú garage mọ́tò tó lọ sí Ìjẹ̀dẹ̀rù bọ́lẹ̀ ní Gbódú junction bèrè Baba Alalubarika ó dàbọ̀ ire lójú wa màmá rí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.